ò tí ì mọkùnrin rí tí mo fi ń fẹ́ Kúnlé o. Virgin ni mí, okú kankan ò tí ì wọnú òbò mi rí. Kúnlé náà kì í ṣàgbàlagbà o, àmọ́ òun ti ṣe rí. SS3 péré ló kà nílùú wọn kó tó wá sẹ́kọ̀ọ́ wá máa ṣe security nílé àwọn olówó yẹn. Duplex ńlá ni lẹ́yìn náà. Àǹtí Ṣeun, bẹ́ẹ̀ ni kì í ṣe pé ó tóbi náà o, àmọ́ bí a sọ pé bí yàrá bíi 6 àbí yàrá 5. Security house ní Kúnlé máa ń wà, ẹbẹ̀ mo sì máa ń wà lọ. Ọjọ́ àkọ́kọ́ tí Kúnlé kọ́kọ́ máa fìbálòpọ̀ lò mí, mo jẹ́ kó yé pé òun ò ṣe rí. Ó yà lẹ́nu, ó ní ò ṣe rí ibi tí báwo. Ní mi ò tí ì ṣe rí o, mo ní ṣe fún ẹ ọ̀bọ̀n mi ò ṣe rí o. Àwọn tó ń bá ṣe security yìí á máa bá wọn fọ mọ́tò nígbà míì. Dírẹ́fà wọn gan tí ò bá lọ sílé ó máa ń sun ọ̀dọ̀ Kúnlé. Àǹtí Ṣeun, Kúnlé sọ fún mi pé òun fẹ́ bá mi lájọṣepọ̀, mo ní òun ò ṣe rí o. Onírọ́ ni, mo ní mi ì ṣe rí sẹ̀, mo ní kò yẹ̀wò mi ì ṣe rí. Mo ní èmi gan fẹ́ ṣe torí pé ó ti ń wo èmi gan fẹ́ dóko, mo fẹ́ wo nǹkan tí wọ́n ń jẹ nínú ẹ̀. Mo ti ń wo àwọn erékeré dáadáa. Ọjọ́ yìí kò sí nǹkan tí Kúnlé ò sọ tán, mo ní mi ò ṣe rí ìyẹ̀wò o. Mi ìbẹ́ ágì pé mi ò ṣe. Ó bá ní lè ṣe lè ní wípé torí pé òun nìkan kọ́ lòun máa dá dúró sí ibà yìí. Kìdí kó ṣàṣọ àwọn ọ̀rọ̀ yẹn pé kí n má wọrí pé ọjọ́ tí ilé bá ti dá àwọn àṣẹ. Bí mo ṣe ń lọ, mọ́tò kan fẹ́ jáde ló bá ní kí n dúró. Mọ́tò náà wá jáde. Ó bọ́ta, Kúnlé sílẹ̀kùn fún. Lẹ́yìn náà la gbọ́ kókókókó lẹ́nu kíní ẹnu ọ̀nà. Nínú ọ̀nà géètì ó bá lọ wò. Ó ní àwọn ọ̀gá tó bọ́ta, ó bá tó sílẹ̀kùn fún, wọ́n bá wọlé. Ọ̀gá yẹn bá lè pé àwọn mélòó wà nílé. Ó bá ní òun nìkan ni, wọ́n ní ìzẹ̀láì. Wọ́n láwọn rí ẹ. Ó ní mo rí ẹ pẹ̀lú ọmọbìnrin kan. Ó bá ní ọmọbìnrin. Ọ̀rẹ́ mi ni, ọ̀rẹ́ ẹ̀ ń jẹ́ kí n wo. Òun bá jáde. Ó bá ní how are you? Kí ló ń ṣe mí by this time? Ìwọ lọ school ni? Mo ní mi ò lọ school lẹ́ni ni. Tó wá sọ́dọ̀ ọkùnrin láàárọ̀ yìí, o lọ school because this is 11 o'clock. Àwọn sẹ́ẹ̀tì ẹ̀kọ́ wà ní school. Class wo ló wà? SS2. Okay. Àǹtí Ṣeun. Wọ́n bá lọ, bá sọ fún Kúnlé. Níbi kí mi náà máa lọ. Mi ò lé ẹ o. Ìbọ̀ rẹ̀ ni. Ìwọ ẹ má ṣeré kéré o. Ẹ má ṣe nǹkan tí ò dá o. Ẹ rántí ọmọ ẹni tí ẹ̀ ń ṣe o. Kíní kan o. Ká ní pé ọ̀rọ̀ tiẹ̀ ti wáyé ńgbà náà ni wọ́n bá ní tó bá lóyún kóyún sàárà ni o. Bóyá etí rẹ̀ àlà. Ó lóun bá sọ pé o. Gbà tán lọ tán, òun náà bá lọ ń tò. Ẹ káàbọ̀ sórí ètò Ògbẹ́ni tó yá ti sùn. Olúwaṣeun ọmọ Àkànjí lórúkọ mi ń jẹ́. Ẹ wá nǹkan fìdílé ẹja ni mo fi tí gbéyàwó ọ̀rọ̀ torí pé ọ̀rọ̀ báyìí lọ́mọ ilé tí máa ń jẹ. Ẹ wò ó lórí ọ̀rọ̀ tá a jọ ń sọ ọ́ bọ̀. Ìtàn tèmi ò ní dàbí ìtẹ̀ mọ́ ń gbọ́. Nítorí pé mo fẹ́ kí ẹ farabalẹ̀ gbọ́ ìrírí ayé tí ń bẹ. Mo máa ń sọ fún yín pé n ò tó ìrírí ayé sọ. Bẹ́ẹ̀ sì ni múfì wa tá a ṣe lánàá ó máa tó jáde tá a pè ní Ilẹ̀ Ìfẹ́. Ilẹ̀ Ìfẹ́ is coming out soon lórí Ògbẹ́nután TV. Ẹ bá ń share, ẹ bá ń comment, ẹ bá ń sọ fún àwọn tí ò fẹ́, àwọn tí ò sì ń bí ẹni kan máa bọ̀ wá sórí Ògbẹ́nután TV. Bẹ̀bẹ̀ tí ń lọ ń bẹ̀. Ẹ wò ọ̀rọ̀ tí wọ́n sọ tí ì ní parọ́ fún yín ni wípé ẹ máa sọ fáwọn ọmọ yín kí wọ́n mọ tí wọ́n máa fẹnu ara wọn jẹ. Èmi àti Kúnlé dá ọjọ́ tí ó gbàbálé mi, inú mi sì ń dùn pé mo fẹ́ jábàálé. Àwọn tájọ wà ní kíláàsì mo sọ fún wọn, Símbì, èmi náà máa tó jíìsì virgin. Ta ló fẹ́ ṣe fún ẹ? Kúnlé ni, Kúnlé ò bọ́ security yẹn. Ó sọ kíní kan. Ó nínú òun ń dùn bóun ṣe ń sọ nítorí pé òun fẹ́ taste ìbálòpọ̀ tóun ti ń crave fún tipẹ́tipẹ́ adolescent age. Ó ní bí àwọn dájọ́ nítorí òun fẹ́ lọ jíìsì virgin báyìí, òun ti múra lọ́wọ́, òun ti máṣọ lọ́wọ́, òun pàdé dání, òun gbogbo ẹ̀ dání ló ń bá lọ. Ìgbà tóun débẹ̀
òun àti Kúnlé jọ ń ṣeré pa. Kúnlé wá gbé nǹkan fún òun, ó ní kó mú, ó lóun bá mú. Ó náà ti ṣeun, nǹkan yìí ni mo mú. Mi ì mọ̀ tó ṣẹlẹ̀ mọ́. Kúnlé bá mi lájọṣepọ̀. Torí mi àti alájọ wà ń bẹ̀. Mo ṣáà mọ̀ wípé gbogbo ẹ̀ ò tiẹ̀ yé mi mọ́. Nígbà tó yá tí màá jí ilẹ̀ ti ṣú. Àtọ́rọ̀ mo ti sùn bẹ́ẹ̀. Ó ní òun ò fẹ́ jí mi ni. Mo fẹ́ máa lọ, mo bẹ́ jẹ̀ lára mi. Ó ti clean àwọn kankan. Ó ti máa clean ẹ̀. Ó wọ pint fún mi bọ̀. Mo rí pé stain wà lára mi. Ó ní jẹ́ kí n tètè máa lọ lé. Ó ní ilẹ̀ ti ṣú. Jẹ́ kí n tètè máa lọ. Ó ní jòjò. Ó ní òkè kí jẹ́ kó ń sìn mí. Ó wá sìn mí. Ó sì mí dé ọ̀nà ilé wa. Mo wá ní ṣé tó bá ti di ìgbẹ́jì yẹn máa ń sùn? Ó ga o. Nígbà tí mo dé school ọjọ́ kejì, mo sọ fún àwọn ọ̀rẹ́ mi pé ṣé ìgbà tó jábàlẹ̀ mi báyìí mo sùn lọ ni. Ó ní sùn. Mo ní mo sùn o. Mo ní mi ti ẹ̀ mọ̀ kọ́ tó ṣẹlẹ̀, mo sùn lọ ni. Wọ́n bá ní gbà tó jí ìfẹ́ jí àwọn ṣe báyìí. Wọ́n á ti kó sàn sọ ti àwọn. Mo lé mi sùn ni o. Mo sùn gbà tí máa fi jí báyìí. Mo bá torí kan tí mo ń kọ́ bá dùn mí. Ó ní ṣé mo mọ̀ tí ó fún mi ní ọ̀kan, mo ní kí n mú bí I don't know. Ó ṣáà ní kí n mú kí n má bàa sùn. Wọ́n á ní okay. Àǹtí Ṣeun. Ó lóun bá lọ. Ó ní ìgbà tóun délé padà ní òun dùn, òun tó padà wá lọ. Ìgbà tóun wá lọ kò béèrè lọ́wọ́ òun mọ́. Wọ́n sọ pé kí ló dé, jẹ́ ká try sí náà. Wọ́n sọ pé kó má wọ̀rí pé kódà tó má mọ̀ pé òótọ́ ni pé virgin òun ò ní bóun lájọṣepọ̀. Òun á ní káwọn keep ẹ̀ tàlẹ́jọ́ ìgbéyàwó àwọn. Ó lóun dẹ́ ní òkè, òun ti gbọ́. Ó ní Àǹtí Ṣeun kò bá mi sọ kóun fẹ́ bá mi lájọṣepọ̀ mọ́. Kẹ̀rẹ̀. Ó pé díẹ̀ mo lóyún. Ìmọ̀ àrí nǹkan oṣù mi ń bá lọ sọ fún un. Ó bá ní oyún, mo ní ẹ. Ó ní oyún. Kì í ṣe pé bí oṣù tó tẹ̀lé mi ní nǹkan oṣù mi mọ́ o. Bí lẹ́yìn oṣù mẹ́ta, àdẹ̀ ní nǹkan kan papọ̀. Má ní mi àrí nǹkan oṣù mi mọ́. Ó ní ṣé o bẹ́ẹ̀ mi ní nǹkan papọ̀? Mi bẹ́ẹ̀ mi ṣe oṣù pé kí n má ṣe pé àlejò wedding wà náà máa tún ṣe sí i. Mo ní mi ṣe. Ó bá ní mo ní bẹ́ẹ̀ sì máa ṣe. Ó bá ní bá ti tọ̀tọ̀ dájú kí n gbé wá bá gbé lọ fún un. Gbé tá à ń sọ yìí àti bọ́ sí mo ti bọ́ sí SS3 bá gbé fún un. Ló bá ti kí níbọ̀. Ó ní ìlà méjì lédè ó ti lóyún. Mo ní oyún kẹ̀. Báwo mo fẹ́ ṣe? Ayé ọ̀tá mi ti bàjẹ́. Bá ní kí n má wọrí pé òun mọ ẹnìkan àwọn àlọ́ síbẹ̀, àbá lọ síbẹ̀. Nígbà tá a débẹ̀ dókítà ni ọkùnrin ni. Ló bá ní pé kò sí wàhálà pé òun á ṣe ká lọ wá ní ọdún náà lọ ká lọ wá 3,500 wa. Àwọn ọmọ ọkùnrin ni ò bẹ́ àwọn kwá dókítà yẹn ni ilé tó ń gbé gan so ó ní ó máa ń ṣe fáwọn èèyàn. Bá ní bó bá tẹ̀ tí ń bọ̀ o wípé èmi nìkan ni kí n dá wa. Bá ní bó mo ṣe máa dá wa pé mo ò ní strength kí nìkan ni onítọ̀hún bá ti ṣe tán òun máa pè ó máa mú mi. Bá ní okay. Gbà tí mo débẹ̀ àkó 3,500 lọ́wọ́ gbàtà ó ṣáà wowó èmi náà wowó àkó 3,500 àdébẹ̀. Gbàtà débẹ̀ àkó fún bọ̀bọ́ yẹn. Ó ní okay. Ó ní tó bá ti ṣe tán òun máa pè kó máa lọ. Bá dé lọ. Ó bá mú bọ̀bọ́ yẹn ní pé kóun tó ṣe fún mi o. Ó máa bá mi lájọṣepọ̀ náà. Ó ní èyí tó bá bá mi lájọṣepọ̀. Ó ní ó máa bá mi lájọṣepọ̀ náà. Ó ní kò sí ní tó fi ṣe ohun tó wò kí n bẹ́ẹ̀ ṣe o. Ó bá ní okay ó yá kó lo nǹkan kan. Ó bá bóun lájọṣepọ̀ tó bóun lájọṣepọ̀ tán. Ó bá ló yá ló bá ṣe. Nígbà tó ṣe tán fóun tó bóun ṣe tó ṣe gbogbo ẹ̀tọ́ ló bá ní ó ti wà okay. Ó ní jù yẹn báyìí òun ṣe on gap jọ ń ṣe pé ó mú kíní irin yẹn ó fi rúdú báyìí rẹ̀ kó tó bẹ̀rẹ̀ sí máa fi kíní yẹn máa pọ̀ máa tú jáde báyìí. Ó ní ojú òun gan òun ké pàtó ṣe tán. Ó ní bóun ṣe lọ lé ní ẹ̀ pàtó òun délé ó ti ṣe fóun bọ́ẹ̀ náà òun sì máa ń lọ bẹ̀rẹ̀ ọ̀tùgbà míì ó ti sọ pé má wọ̀ mí wọ́n mọ́ àwọn ọ̀gá mi ti ń sọ̀rọ̀. Òun dẹ́ ní òkè òun ni máa lọ síwájú máa wá wò òun ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta àwọn lè má ríra àwọn tó pa àwọn lè má ríra tẹ́tẹ̀lẹ̀ kò lè bóun lájọṣepọ̀ mọ́ lóun dẹ́ filẹ̀. Mo tó máa tún di bí oṣù méje tó pé 8 months lẹ́yìn ìgbà yẹn mo bá rí pé òun kò ṣe púrú nǹkan máa tún yí inú òun bọ̀ táìmì òun ṣe nǹkan ẹ̀jẹ̀ ń wá bọ̀ nǹkan kan yí inú òun gbádùn bó ṣe sọ fún mọ́mì mi nǹkan máa yí inú òun ṣé o lóyún òun ò lóyún òun ò súnmọ́ ọkùnrin. Nígbà tá a máa mú un lọ hospital ní kò ní ṣe scan nǹkan tó yí inú òun ó lọ́mọ ló wà nínú òun láti ṣọ ọmọ kẹ oníbò ṣe gbóhùn wá táwọn débẹ̀ mọ́ ó ti bímọ ó ti lóyún ó ṣe kí nìkan ọmọ ló wà nínú òun ọmọ bíi ti báwo òun ṣáà lọ sáré bá kún ní pé wò ó ṣe mọ́mí òun gan wò ó fẹ́ bó ti fẹ́ bóun pa ní sí o ó lọ́mọ ló wà nínú bó tó pọ̀ṣù mẹ́jọ bó máa tó bímọ ọmọ kẹ ọmọ ti jẹ́ ó ní bí òun ṣe bó ṣe nípò kẹ òun máa yọ sáwọn mọ́mí ẹ̀ gbà tó máa padà lọ́bẹ̀ ní the next week òun ò bá ń bẹ̀
security ni òun mẹ́rin bọ̀ tó ń fẹ́ pè òun ò ní ẹnìkan tó ń fẹ́ sọ̀rọ̀ fún òun ò ṣe kíní kan ó ní òun ṣàṣokún mọ́mí òun lọ síbẹ̀ wọ́n ní kò sí bẹ́ẹ̀ mọ́ pé kò sí kíní kan mọ́ brọ́dà tó yí ó bá wọn sọ̀rọ̀ níjọ́ yẹn yẹn dáadé tó bá wọn sọ̀rọ̀ níjọ́ yẹn tóun bá ń bẹ̀ òun sọ fún wọn pé boyfriend òun ti lóyún fún kíní kan ní àárín mo sọ kẹ́ má ṣeré kéré níjọ́ yẹn I told you mo ní kẹ́ má ṣeré kéré náà tó lóyún nìsí kí ló fẹ́ ṣe sí mi mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe sí náà ní kíní kan òkè ọmọ kan tó ṣẹlẹ̀ má wọrí má lọ owó ẹ̀rọ ọmọ àbí ẹni àwọn táwọn bá ní àwọn máa fún yín but don't worry this is my number ẹ pè mí wá fún mọ́mì mi ní nọ́mbà àwọn bá lọ àtàwọn ọ̀dọ́ tó ń ṣá wọ́n ṣá pé ó sẹ́ndì owó sí wa aṣá lọ ṣe àwọn lọ ṣe àwọn nǹkan tó yẹ kán ṣe òun lọ sí hospital òun ṣá bímọ gbà tó yẹ kó ń bímọ òun lọ sí school pé òun wà lọ school òun ṣá bímọ gbà tó ń bímọ àwọn bíbí yẹn wá wọ́n ní ìgbà tí kò sì kún nílé o pé àwọn máa gba placenta o pé kí wọ́n máa wọ̀ọ́rí kúlé tó ṣe ọ̀nà ẹ̀ máa wọ̀ọ́rí tẹ bá ti rí àwọn ẹ ti rí kúnlé ẹ máa wọ̀ọ́rí ó yẹ fún wọn ní placenta wípé ẹ̀rù ló bá kúnlé pé máa wá pé gbogbo tó yẹ kí kúnlé ṣe gẹ́gẹ́ bí bàbá ọmọ pé àwọn máa ṣe mọ́mí òun sọ̀rọ̀ kékeré mọ́mí òun náà lẹ́wọ̀n ti gbọ́ mọ́mí òun wọ́n jẹ́ accept wọ́n jẹ́ fún wọn ní ọjọ́ ìjọ accept tó jọ sọ̀rọ̀ àǹtí ṣeun nǹkan tán náà wọ́n ní gẹ́gẹ́ bí bàbá ọmọ nǹkan tó yẹ káwọn ṣe àwọn máa ṣe àti ṣe wọ́n ṣe lóòótọ́ jọ kò mọ wọ́n wá wọ́n fún mọ́mí mu lówó wọ́n dáná wọ́n forúkọ lẹ̀ oníbọ̀mọ òun ṣe ń dàgbà tọmọ yẹn pọ̀ṣù kan oṣù kejì lè máa rí pé ọmọ yẹn ti ń disform kò wà normal bí ọmọ kò jókòó kò rìn títí ó ṣàmà wà bẹ́ẹ̀ nígbà tó yá àwọn sọ fún wọn pé ọmọ yìí kó máa jókòó kó máa rìn bóun làwọn ṣe fẹ́ ṣe mọ́mí òun ló ṣàní kóun ṣàmà lọ sí school wọn ò jẹ́ kóun stop school mọ́mí ní kó máa wọ̀rì mọ́mí òun ló ń gbọ́ lọ sí church káàkiri mọ́mí òun ló ń gbọ́ lọ sí tẹ́tẹ́lẹ̀ ìgbà tó yá ó di pọ́n jókòó níbi àdúrà ó di pọ́n jókòó tó bá jókòó ibi tó bá jókòó sí yẹn náà ló máa jókòó sí kò sọ ha kọ́mọ tèmi máa sọ wọ́n ní ò ṣe o kọ́mọ tèmi máa sọ wọ́n ní kò ṣe o wọ́n náà ti ṣe o níbo wọn ṣe wà nìyẹn títí wọ́n ní kò sí ibi tí mọ́mí wọn ò gbé dé bọ́ mọ́mí wọn sọ fún nǹkan fún wọn pé lágbájá ò ní stop school yẹn máa lọ school ẹ̀ ó ní ẹ má ṣì mí gbọ́ èmi kọ́kọ́ ni ó ní òun ní kọ́kọ́ ní ìyá òun bí o ó ní òun ní kọ́kọ́ ní ìyá òun bí o ìyá òun ti bí ọmọ àmọ́ òun ní àbíkẹ́yìn ìyá òun ti bímọ ọkùnrin 4 tẹ́tẹ́lẹ̀ sílé ọkọ kan so wọ́n ṣe wá bí òun sí bàbá tó wọn bí òun fún so ẹni tó ń bí òun fún yẹn àwọn ni bàbá yẹn làwọn wà dájà àwọn ni bàbá láwọn akọ̀tọ̀ wọn dàgbà so ọlọ́run wọn pé bàbá yẹn ọlọ́run jẹ́ kí dáàdì yẹn láìkè mọ́mí òun tó mímú náà èèyàn gidi ni wọ́n so ó jẹ́ kí oníkò síbi tí wọ́n lọ kò sí kẹ́ntì wọn ṣe bí kò rìn ni ó ṣàtì ń jókòó wọ́n bá ti jẹ́ wọn àgbélẹ̀ kò sọ̀rọ̀ kò ṣe nǹkan kan bẹ́ẹ̀ bá gbé sílẹ̀ ní tẹ́ ẹ̀ bá sọ pé ọ́n ní tí wọ́n bá fún lóúnjẹ kò sọ pé bí ń pa òun tí wọ́n bá sọ pé kó mu mi kò sọ pé òun fẹ́ mu mi mo ṣe máa jókòó tó máa wò kò dẹ̀ ní ké n kò máa wò bọ̀ọ̀ bẹ́ẹ̀ ó tọ́lẹ̀tì wọn ò ní mọ́ ó tọ̀ wọn ò ní mọ́ tẹ́ ẹ bá nà kò mọ pains tẹ́ ẹ bá jalè kan náà kò ké ó nígbà tí ó ní wọ́n ṣàwò wọ́n mi wọ́n ṣàbò ń tọ́jú ẹ̀ òun ṣàrìn àjò ayé òun lọ òun sọ pé jókòó ṣe òun ṣàmà pàdé Kúnlé ṣá ó lóun ò pàdé ẹ̀ o tí everything change ọmọ yẹn náà ó ń dàgbà o bó ṣe máa jókòó náà ló ṣe jókòó yẹn títí òun ṣe tán ní institution yàwọn ní orí kan tó lè ṣe fóun ni pé kó kàwé ẹ̀ lákàjà òun ṣe tán ní institution òun serve gbà tó ń serve lọ́wọ́ òun pàdé ọmọkùnrin tó ń pàdé yìí Dámiláre lórúkọ ẹ̀ ọmọkùnrin má dá o ǹjẹ́ tó òun ò sọ pé òun ti bímọ rí fún un torí ọmọ yẹn òun ò lè sọ níbẹ̀ pé òun ti ẹ̀ bímọ tó wá fi dídà òun ni wọ́n á ti gbọ́mọ yẹn wọ́n á lọ sọ́nù síbì kan ọmọ ìyá wọn sọ pé má sọnù o yóò àwọn ọmọ báyìí tó bá sọnù tó bá pa á gan mọ́mí tó bá fẹ́ fún ní nǹkan gan mọ́mí sọ pé kí ló fẹ́ fún mọ́mí òun jẹ́ kóun fún ní nǹkan ní má pa ó lè sọ irú àwọn báyìí yìí ò kí ń pa wọ́n o tó bá pa wọ́n o lè má gbọ́ pamọ́ tó fi kú ṣáàfilẹ̀ gbogbo táwọn jáde sí wọn sàn kankan oníbọ́dọ̀ ń ṣe dáa nìyẹn kìnnìkan àwọn ṣáàdúró òwò àdéjọ́ kan bọ̀bọ́ yìí òun sọ pé òun ti bímọ
so owó ṣáà máa wá sílé àwọn tó wá sílé àwọn tó máa sọ mọ́mí oníṣọ́ọ̀bù níta mọ́mí máa ń lọ ẹ̀rọ so wọ́n dẹ̀ ẹ̀rọ wọ́n ń ta ẹyin wọ́n ń ta àwọn nǹkan bẹ́ẹ̀ mọ́mí máa ń ta ṣọ́ọ̀bù dádì yẹn náà ni dádì náà ló ní ṣọ́ọ̀bù ló ní ilé yẹn so dádì òun dẹ̀ ti dàgbà dádì òun náà máa jókòó síbi ẹ̀gbẹ́ ṣọ́ọ̀bù mọ́mí òun ó sì máa jókòó ní àwọn tẹ́láǹtì náà wà ń bẹ̀ o so ọmọ yẹn náà nílò ló máa ń wà wọ́n ń gbé jáde gbàgbé nǹkan ṣẹ̀ gan tó máa sọ wọ́n mi wọ́n bó mi gbé sínú ìyẹn ní ọ̀rajà rẹ̀ mọ́mí má kànra mọ́ so kò ń jáde síta pé bí àwọn àyàn ṣọ́ọ̀bù wọn àṣọ ooru òkè mú òtútù yìí mú bẹ́ẹ̀ wọ́n sọ fún ó ní so ó wà nílé ó ní bóyá wọn wá ń jọ náà ó ní wọn mọ bí òun sáà àwọn jọ sọ̀rọ̀ àwòrán wọn ti wà lọ ẹ̀ pé òun ibi tóun sáà lòun ti pàdé ẹ̀ àbẹ̀rẹ̀ sí ní jó tara àwọn abúlé dọ́yìn kíníkà èmi náà mo sáà ibẹ̀ ṣó máa ń wá sọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ̀kan ó máa pè owó tó wá o ó lè kọjọ́ kókó ó kọ̀ bèrè lọ́rùn pé are you a single mother òun wá ní why did you say that why that question and I'm just asking you do you have a child ká tó máa sọ̀rọ̀ wa lọ ká tó máa sọ̀rọ̀ wa bọ̀ fún ẹ̀yin tí ẹ bá ní àìsàn kan àbí ìkejì tẹ nílò àgbo bí a bí diabetes o bí a bí high blood pressure bí a bí high cholesterol fatty liver ìwọ tó ò lè tàtàkẹlẹ̀ dáadáa ẹ̀yin tí ẹ̀ ń fi àgbo ìdákọ́lẹ̀ gidi ẹ̀yin tí ọ̀pẹ́ yìí kò jẹ́ kẹ́ rí nǹkan ṣe ẹ̀yin tí ẹ ní arthritis ẹ̀yin tí ẹ gbogbo èkéyìí àgbo tí ẹ bá fẹ́ ẹ kàn sí iléeṣẹ́ Olúwaṣeun apps lórí nọ́mbà wọ̀nyí 08108792787 fún èkéyìí àgbo tẹ́ ẹ bá fẹ́ ẹ kàn sí iléeṣẹ́ Olúwaṣeun apps lórí 08108792787 ìlera ara wa báyìí òun ló yẹ kó jẹ wá lógún a ò ní fàìsàn ló gbà ó ẹ̀yin tí ẹ ní fibroid ẹ fọkàn balẹ̀ àgbo kan náà dẹ̀ wà fún gbogbo nǹkan tó lè máa ṣe wọ́n nínú ìwọ tó pé ò rí nǹkan oṣù ẹ mọ́ láti bí ọdún kan ìwọ tó rí nǹkan oṣù ẹ tó sì fẹ́ bímọ àmọ́ tó rí nǹkan oṣù ẹ mọ́ kásílẹ̀ sí Olúwaṣeun apps lórí àgbo yìí àgbo ìwọ̀n o àmọ́ bíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tẹ̀lédùmarè ni. ó lóun bá wojú ẹ̀ wípé why you asking me that question who told you I'm a single mother ó ní do you want to tell me or you want to lie to me ó ní yes I'm a single mother ó ní why are you lying to me kí ló tó sọ fún mi wọ́n ní you didn't ask me I didn't ask you must I ask you before you tell me that you have a baby I don't think I need to ask you before you say I'm a single mother I have a baby but I didn't tell you I didn't have but because you didn't tell me ó náà ṣáàjọ wọn sọ bẹ́ẹ̀ wọ́n sọ pé and you are still arguing with me okay no problem come and escort me ó ní òun wá ní okay òun wá tẹ̀lé òun wá escort òun wá escort òun wá padà gbà tó ń dé òun wá wọlé òun wá lọ ń ké gbà tó ń ké tán òun wá lọ ra kí ní máa ń fún oko òun wá lọ ra òun wá po tíì yẹn ó tutù dáadáa òun wá pò pẹ̀lú kíní yẹn òun fi kíní yẹn sí mi ìfẹ́ dárúkọ ẹ̀ ó ní bóun ṣe fi sí báyìí ó ní òun mọ̀ kó tí mo fi wá ṣe nílé mímú kó wọlé wá ní ọba jí wọ́n bá ń pè òun ibùdó wà wọ́n bá ní òun ò dá wọn lóhùn wá gbé tíì yẹn wọ́n á ní kọ́ ọmọ yẹn bóyá epo sínú kíní tó mú síbẹ̀ tó ń fi báyìí ọmọ yẹn panudé ó ní òun máa panudé mo mọ̀ kó máa panudé nígbà tó ti di pé mo fẹ́ fún ẹ ní nǹkan jọ ó máa panudé ó dẹ̀ máa mú lẹ́nì tó máa kú dànù ó ní bó ṣe gbé kíní yẹn nìyẹn òun á mú ọmọ yẹn wọ́n á fẹ́ ẹnu ẹ̀ síbi kíní ó ní for the first time tó ọmọ yẹn á ṣe ó ní mo ṣe gbé ẹnu yẹn síbẹ̀ òun á bẹ̀rẹ̀ ṣe máa rọ́ báyìí òun kọ́ mọ́mí òun kọ́ gbogbo kí ló ṣe mọ́mí òun kọ́ gbá wọn lọ́wọ́ dànù òun kọ́ gbá wọn látẹ̀yìn pa ṣé ó fẹ́ pọ́ ọmọ ọlọ́mọ ni òun máa mi ẹ̀jẹ̀ ń pa ẹ̀jẹ̀ kó ń pa kó kú dànù ó sọ kó o máa bímọ ju kó tó ń bí lọ ọmọ yìí kékeré kan lápẹjá ti fòun lóhùn òfin wọn mọ́ mọ́mí mi Dámiláre lóhùn òṣè mọ́ kíni kan yá ni Dámiláre lóhùn òṣè mọ́ ẹ̀mí tó lè dáadáa ló fẹ́ pa ẹ̀mí tó lè dáadáa ló fẹ́ pa mọ́mí òun ọmọ yóò pa ọmọ yóò kó kíláàsì kan náà tó bá yẹ pé ó di tiẹ̀ ní aṣọ pé ó di ní tó bá tiẹ̀ yára tó bá ń sọ̀rọ̀ aṣọ pààrọ̀ ni aṣọ pààrọ̀ ni àmọ́ pé ókè o kékeré ló máa lo òun fẹ́ yá ẹgbẹ́ òun fẹ́ tó ọmọ yóò sọ kankan ẹ yóò kú dànù kékeré kan wọ́n ní ìyá wọn ni pé Dámiláre lòun ò ṣe mọ́ ló ṣe fẹ́ pa ọmọ lọ́mọ máa pariwo ẹ̀ síta fún gbogbo ayé wọ́n mọ̀ pé wọlé wá tí nǹkan bá ṣe ọmọ yìí tí nǹkan kan bá ṣe ọmọ yìí níbi àwọn bó ṣe gbé ọmọ yẹn nìyẹn ní wọ́n máa fún un lépo pàtó fún un lépo bó ṣe gbé gbìm
ó bá di hospital nígbà tó ń gbé hospital kí ló ṣe hospital báwo lọ̀rọ̀ ẹ ṣe lọ kí ló tiẹ̀ máa hẹ́ndì ọ̀rọ̀ ẹ gan ẹ̀jẹ̀ ìbálẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń fi ẹ̀jẹ̀ ìbálẹ̀ bímọ agbára lọ́wọ́ Elédùmarè gbogbo ọmọ tó bá tara àmì jáde tó tara rẹ jáde ọmọ rẹ ló máa jẹ́ fún gbogbo ẹ̀yin single mother pátápátá fún gbogbo àwa single mother pátápátá ibùjókòó ayọ̀ Ọlọ́run máa pèsè ẹ̀ fún wa lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ má torí pé ẹnìkan kọ̀ yín lẹ́ ẹ má pa àwọn ọmọ tẹ́ ẹ bí o ẹ má pa àwọn ọmọ tẹ́ ẹ bí o mo dẹ̀ sọ fún yín pé màá tó máa ṣe matchmaking lórí YouTube náà àmọ́ àwọn tó bá ń wá ọkọ tó ń wá ìyàwó gidi ni mo fẹ́ máa ṣe matchmaking fún lórí YouTube ìwọ tó bá rí fídíò yìí tó ní ìdí ìyàwó tó ní ìdí ọkọ gidi mi ń fẹ́ companion lèmi ẹ máa sọ pé mo níyàwó nílé mo ní ìdí companion ẹnì kí ó ti bá mi sọ̀rọ̀ ó ní òun níyàwó mo ní kí lè wá fẹ́ mo ní àṣẹ́fẹ́ ìyàwó kejì ni ó ní no I have my wife I just need someone taka máa dóra wa ni mo ní kí ló tẹ̀ ẹ̀dọ́ ìyàwó yẹn mọ̀ bọ́rọ̀ obìnrin ṣe rí obìnrin kò ìyàwó wọn kì í gbà mo ní olórí burúkú nìyí àwọn tẹ́lẹ̀ máa dó ṣe lélẹ̀ ń wá and the way you even sound it make me go crazy like o lè ní companion pé kìíní but companion yẹn ó ní bẹ́ẹ̀ ṣe ẹ máa present wọn well ntẹ́kọ̀ máa dóra wa lásán does that stand well that is why I can never be anybody companion see bí mo ṣe wà yìí ọkùnrin tó fẹ́ fẹ́ mi èmi máa jẹ́ ìyàwó rẹ èmi ni companion rẹ èmi lọ̀rẹ́ rẹ èmi ni gbogbo see I am everything to you you are everything to me ẹ̀yin obìnrin tẹ́ jẹ́ single mother àwọn ọkùnrin tí wọ́n máa ń doyin lásán ṣeré yìí wọ́n wọ́ ọ̀tẹ̀ please the way tó wẹ́ kó bí àjọ ìdúrà ẹ̀ lásán ni ẹ má máa mú wọn lọ lé yín mọ́ ẹ máa pàdé ń ta taking them to your house is ridiculous I am telling you just your advice ni o ẹ má bínú àfún ẹ̀yin tẹ́ ń béèrè lọ́wọ́ mi àǹtí Ṣeun ọmọ ọdún mélòó nìyí àǹtí Ṣeun ọmọ ọdún mélòó nìyí I am 30